Hello everyone, welcome to Toyeen Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. But tabari àwọn kankan tó ń lọ, we just need to ship in and kájọ fúnra wa, kájọ bára wa sọ̀rọ̀. She will get more blame for giving out that amount of money to Goose Facebook. Gbé camera lọ́wọ́ bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tí a bá rò pé bóyá bọ̀bọ́ yẹn ò ní Mama Zwagin ló máa wọ́ sí jù. Ṣé bí mi sọ fún ẹ lẹ́ẹ̀kan? O lè sọ bí àmọ́ rí. Ta ló fẹ́ drag mi, owó mi ló máa jẹ. Mistake tọ́wọ̀n èèyàn kì í mọ̀ ni pé you will take some people hate someone. Why they don't? O lè rò pé bóyá torí pé ojú obìnrin. Báwọn yẹn máa rò pé owó tí bọ̀bọ́ yẹn gbà lọ́wọ́ ẹ̀ bóyá ó fẹ́ gbẹ ẹ ni. But tán bá pe bọ̀bọ́ yẹn, irú brain tó lò yẹn ló máa lò. Bóyá bọ̀bọ́ yẹn go ready láti sanwó yẹn tẹ́lẹ̀ o. Orí pé ó dúró lẹ́ẹ̀kan pé òun fẹ́ san. Irú brain tó lò fún mi yẹn náà ló máa lò lọ fún wọn. Ọmọ ọmọ wa padà sọ fẹ́yìn pé ṣùgbọ́n sọ pé òun fẹ́ san. Kò lóhùn ò sanwó. Kò sọ fún yín pé òun ò sanwó. Ẹ̀yin náà wọ́n máa blame. After all, bọ̀bọ́ yìí sọ pé òun fẹ́ sanwó. Mo mọ̀ pé kò lówó yẹn san o. Kò lówó yẹn san. Ṣùgbọ́n ó lò pé kò fẹ́ dragging. Total money gan. Total money. Fóònù yìí dẹ̀ ti kú, orí fóònù yìí ló wà. Fóònù yẹn ti kú torí wọ́n type màmá yẹn type lẹ́ẹ̀kan. Ẹ̀wọ̀n pé dollar pounds wọn yẹn, pounds dollar fún wọn yẹn. Máa ṣe update tí bá ti ṣe tán. Bọ́ alákọ̀ọ́kọ́ is $900 mo mọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ṣe $18 $80,000 torí mo sọ pé ó kù mélòó máa kù tó máa fi pé 20 kìíní kan dọ́là. Gora Shad mo rí ìbá mi òun ni kò ṣe sọ pé òun sọ. Bọ̀bọ́ yẹn gan ta bá wò owó yẹn lè fi kọ́lé sí Nàìjíríà nítorí Nàìjíríà ni màmá send owó lọ kò ń ṣe bíbẹ̀. Àwọn tó máa ń ṣe owó ni màmá send owó sí. Àkáǹtì àwọn tó ń ṣe owó ni màmá send owó sí náà send kò ń ṣe bọ̀bọ́ yẹn gangan náà send sí mi bá. Bóyá yẹn fi ń kọ́lé Nàìjíríà ni. Màmá ti sanwó múgùn náà, owó má gà ti lọ. Tí bá ní kí n wo ọ̀rọ̀ tọ́jọ́ sọ lẹ́ẹ̀kan yẹn, ṣàwọn mi mú lọ yẹn ni mo tọ̀yọ́ bọ̀. Wọ́n ti sanwó múgùn jàre. Because ní bí bọ̀bọ́ yẹn ṣe ń sọ̀rọ̀, ó kàn fẹ́ gbé wa mọ́ra pé òun fẹ́ sanwó yẹn ni. Kò ready. Ẹni tó lòun níṣẹ́ lọ́wọ́. Ọlọ́run, what of our promise yesterday concern? Okay, mo ń bọ̀ jàre. Ṣó ti yé yín? Ó kàn fẹ́ mọ̀ ẹ ti get it. Ó kàn bọ̀bọ́ yẹn ó kàn fẹ́ mọ̀ parọ́ fún wa pé òun fẹ́ san ni kò ní owó yẹn san. Ṣé wàá kọ́ tí mo sọ fún yín lójú tèmi o bros tẹ bá ń wò mí mo rò bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀kọ́ fẹ́ blogger dragging ni. Màmá ò kàn ní sùúrù ni. Tí màmá yẹn bá ní sùúrù bọ̀bọ́ yẹn ò ní sanwó yẹn. Àmọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá gbé bọ̀bọ́ yẹn wá. Mom she go spend double money to blogger to get the money back. Ṣì ń gbá kò lè gbà padà. Wàláì. Mo gbà kọ́ tẹ́ sọ yẹn. Because tó bá yẹ pẹ́ lómi lẹ lọ gbé ẹjọ́ yìí fún. Kí n tó wá fẹ́ fún. Ẹ̀yin orí bí ṣe mú mi látàárọ̀. Máa kọ́kọ́ gbowó lọ́wọ́ yín wọ́n tún ti case of lórí social media. Kò sí any case of torí èmi lè wá tweet àmì lè wá máa èèyàn kọ́kọ́ bí ṣe jókòó yìí life máa ń drain èèyàn. Ṣé bẹ́ẹ̀ tí mo ti ṣe live mo ti sọ̀rọ̀ kí n gbà tí mo wà bíṣẹ́. Àmọ́ ṣé oyún ni mo rí yẹn irọ́ oyún kẹ̀
nko àwọn ṣé ọyàn ni mo ọyàn mo lè ti rọyàn èmi agbọyàn tèmi síta fẹ̀yìn àbí kí ló ń ṣe àbí adjust camera báwo ọyàn kí ló kàn yín pẹ̀lú ọyàn ni mo rí yàn kọ bí èṣù bó lè ti rọyàn báyìí adjust camera èmi rí ṣe ọyàn tẹ fẹ́ èmi agbọyàn tèmi síta fẹ̀yìn nígbà tẹ́ ń ṣe kí wọ́n ti porúkọ bàálò tó ní ìfún evidence bó lè ti rọyàn báyìí ẹ wọlé ta ìwọlé àkọ́bí èṣù ọmọ ẹni àìmọ̀rí sọ́yàn lẹ́rìn ẹ bó lè ti rọyàn 1K for consultation and 2K to treat the case win or lose no wahala kó táwọn máa ṣe nìyẹn o káṣí máa wò kó táwọn máa ṣe lórí bíbá yìí nìyẹn nǹkan táwọn máa ṣe lórí bíbá yìí nìyẹn ìwọ tó bá ti gbé kéèsì ẹ wá 1,000 euro kó tẹ ọkọ gbé wá 2,000K lose or lose win or bá lose or máa win no wahala ìwọ tó bá fẹ́ gbé kéèsì wáyé tó máa sọ nìyẹn o èmi ò lè wá máa fẹ́ fún látàárọ̀ mo rojọ́ kí n tó di pé mo gbàgbé sùn lọ ó yẹ kí n ti jáde bíi 6 kò pẹ́ tí mo jí mo lè bá ṣe tán sì máa lọ máa tún bomi sára máa sùn ni ìwọ tó bá ti gbé kéèsì wà bá ṣe máa ṣe nìyẹn o because kò sí agbọ̀fẹ́ kan asùngbọ̀fẹ́ kan òun àbáwọn náà yẹn sọ asùnkàkà kan òun gbọ̀fẹ́ ṣe bí mo gbà asùnkàkà kan òun gbọ̀fẹ́ tó bá ti gbé kéèsì wá kó ti mọ̀ pé owó la máa gbà lórí bí torí a lè máa pariwo báyìí káwọn àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ wà lórí bí tó máa bá wa dá ṣó ti yé yín bill and data must be paid àmọ́rí kò sọ́fẹ́ o bẹ́ẹ̀ ni o tó bá ti gbé kéèsì wá wọ́n tó mọ̀ pé kéèsì sì ń gbé ẹnu tó bá ti jáàmù kíní ìbá ń gbé wá fún mi màá bá yín treat ẹ̀ ṣùgbọ́n with evidence ni o má lọ gbé wọlé ìwà tẹ̀jọ́ pariwo òṣìlẹ̀ ayé lórílẹ̀ kan yẹn o èmi ò fẹ́ rú kéèsì olórí wo kó sì ranù lélẹ̀ yìí màmá yẹn kọ́ pariwo náà yáyáyáyáyá àwọn mission show ṣe dá you don't understand rárá gbogbo rádàgàdà bẹ́ẹ̀ yẹn màmá mi ò gbóyìnbó dé bẹ́ẹ̀ yẹn fún wa kéèsì sọ bọ̀ tó bá ti wá jọ ṣe kiri tán màmá ò tiẹ̀ blọ́ọ̀kì èmi rò pọ̀ blọ́ọ̀kì ni èmi màmá fẹ́ gbé wọ̀ bọ́yẹn náà dẹ̀ blọ́ọ̀kì màmá torí ká ló blọ́ọ̀kì àìṣe 3 ways kan màmá mọ́ lọ́bẹ̀ẹ́ náà wọ́n yẹ gbà máa ṣe bí nọ́mbà ẹ̀ wọ́n jọ mọ́ nọ́mbà ara wọn wọ́n jọ blọ́ọ̀kì ara wọn aṣọ kàkà gan gbọ́fẹ̀ ẹ má gbèrú kéèsì gbà tẹ̀ mọ̀ pé a máa gbowó o tíyàn bá jẹ́ lówó tó mọ̀ pé ó ti yé yín kò sọ́fẹ̀ station láwà níbi kò sọ́fẹ̀ station ni o kò sí ni o awọ aláta àwọn ìgbìdà nọgẹsà awọ aláta bàbá mi ẹ̀ka lẹ́jàre kò sọ́fẹ̀ ni o tó bá ti gbé kéèsì wá evidence or no evidence na then wà sọ àmọ́ read available 24 bẹ́ẹ̀ ni ọmọ available 24/7 ẹ bá ń gbé wá o ẹgbẹ́ kínní yìí wà èmi ló pọ̀ kínní kí àwọn wèrè kan report gbèjì mi ní létà wàhálà mi mọ̀ nǹkan tẹ́ ṣe fún wọn bàbá wà láta mi mọ̀ nǹkan tẹ́ ṣe fún wọn wọ́n kàn report bí àwọ̀ aláta tẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀yìn èèyàn ẹ bá wà lọ́ra àwọ̀ aláta bí ni ọmọ ìyá Jésù ọ̀dẹ̀ tí náà wọn ìgbà tí inú bí wọn ní lásìkò ọ̀dọ̀ ọmọ Yésù inú ló bí wọn jí bí ni ọmọ ìyá Jésù ni wọn àwọ̀ aláta kí ni mo pè àwọ̀ aláta ẹ̀yin tẹ́ bá ti jà àwọ̀ aláta ṣe é mí sí ni ẹ lọ ra àwọ̀ aláta ní ọ̀dọ̀ Vini ọmọ ìyá Jésù Amẹ́ríkà ló ń gbé tó má ti gbé parí sórí tẹ́ bá ti rí wọn tó ti gbé parí sórí àwọ̀ ló wà ń bẹ̀ kò sílùú tí wọn kì í dìbà ṣùgbọ́n ẹ̀yin ará London kò tí kàn yín gbogbo Amẹ́ríkà pátápátá ṣùgbọ́n tó bá léyàn tó ń bọ̀ láti Amẹ́ríkà tó ń lọ sí UK wọ́n lè bá yín deliver àbíyàn tó ń bọ̀ láti Amẹ́ríkà tó ń lọ sí Canada tó ń lọ sí Nàìjíríà gbogbo bíkíbi tó ń lọ China tó ń lọ sí Afghanistan ẹ pè wọ́n máa bá yín fi ránṣẹ́ síbẹ̀ tó ń lọ sí Ghana wọ́n bá yín ránṣẹ́ síbẹ̀ àbí tó ń lọ sọ́dọ̀ Kofi Nene àdónkí wọ́n bá yín gbé ránṣẹ́ síbẹ̀ ṣùgbọ́n pé kọ́ wá bá yín gbé wá wọ́n fẹ́ jẹ àwọ̀ aláta ní àbí o wọ́n dàjẹ́ instead of kó máa report àbí o ẹ bá wa order àwọ̀ aláta tẹ́ bá fẹ́ lọ sí Kofi Nene àdónkí lórí àwọ̀ aláta ni o ẹ̀yà jẹ́ mọ̀nà ká àwọ̀ aláta ni so
ẹ bá mi lọ ra owó aláta so ṣe ti rí bẹ́ẹ̀ pé tó bá gbé kéèsì wá àbẹ̀ tírìtì ẹ̀ ṣùgbọ́n àgbọ̀fẹ́ lórí ibi o àti ṣéǹjì o àti ṣéǹjì o a ní ìdòwò o a fẹ́ gbowó o a lè máa tírìtì kéèsì ká wá tírìtì kéèsì yín lọ́fẹ̀ẹ́ kẹ́ wá wíìnì kẹ́ wá sálọ kẹ́ bá kọ́kọ́ pè mí Olúwayẹmí say the good morning tẹ́ bá kọ́kọ́ pè mí ẹ kọ́kọ́ so 1,000 euro pé a fẹ́ bẹ̀rẹ̀ kéèsì yẹn 2,000 euro ni your friend no come again ni no wọ́n àti ọ̀bọ̀ irú kéèsì ọ̀rẹ́ mi tán sọ yẹn sìn Amẹ́ríkà ló wà ọ̀dọ̀ bíbá ló wà ó bá wá lọ́jọ́ kan ní last year bó ṣe bóbìnrin ní kò tiẹ̀ dágbére fún mi kó fi padà kò dágbére kò sọ fún bọ̀bọ̀ yẹn pé òun bọ̀ ó kọ̀ kà ẹmọ ó ti máa tó wá tí ń bọ̀ tẹ́lẹ̀ ó ti máa sọ fún bọ̀bọ̀ yẹn pé òun bọ̀ tó bá ti sọ fún àwọn bọ̀ inú wa ti máa dùn so ó ti wá nínú mọ́ǹtì yẹn ó wá gbàgbé ó ní pépà kan tó gbàgbé sílé bọ̀bọ̀ yẹn ó rà pé pépà yẹn appointment yẹn next month ó dẹ̀ mọ̀ pé lè bọ̀bọ̀ yẹn ló ń gbàgbé sí ó kú bọ̀bọ̀ yẹn rí so bọ̀bọ̀ yẹn ti rò pé òun máa send pépà yẹn wá sí ọ̀rẹ́ mi bá tẹ láti Amẹ́ríkà ló bá tẹ kò mọ́ lóde France ìgbà tó máa délé àṣé bọ̀bọ̀ yẹn tí rédí yẹn bá fẹ́ wá aláyé tó wà ń bí a ní kígẹ̀ yẹn kó yẹra fún 2 weeks if money call you again give her new free payment to pay Ọlọ́run owó ni tí bọ̀bọ̀ yẹn bá tí gẹ̀ yẹn bá fẹ́ wá bọ̀bọ̀ yẹn ní ẹni tọ́jọ́ ń gbé níbí báyìí ó máa sọ fún yẹn pé kó yẹra a lọ máa gbé lọ́dọ̀ a lọ máa wà lọ́dọ̀ rẹ̀ kò ní sí aṣọ gẹ̀ yẹn kọ̀ọ̀kan níbẹ̀ ṣó ti yé yín ó ń gba owó lọ́wọ́ ọ̀rẹ́ mi Amẹ́ríkà so gẹ̀ yẹn wá ní last year August ó wá gbàgbé paper tó gbàgbé yẹn wà paper yẹn wà important bàbá yẹn ti rò kó máa send òun máa send díẹ̀ sí ni bí gẹ̀ yẹn ṣe tún tẹ ọkọ̀ padà ní bó ṣe ra tíkẹ́ẹ̀tì nìyẹn ń ṣe kí ni mi mọ̀ mi wà mí báyìí láti mo jílẹ̀ kan mi jílẹ̀ kan mo kọ̀ wọ̀ bọ́ sí láìfẹ́ mi ìdìdí síbẹ̀ ó ti ṣe okay ọ̀nà ẹ̀ṣẹ̀ jí ni mi dìde mo kọ̀ bọ́ sí láìfẹ́ ni so bí jẹ́ ọ̀yẹn bó ṣe wá nìyẹn bó ṣe bá èèyàn nínú ilé yẹn ṣe mọ̀ pé flight ẹ̀ àárọ̀ nálẹ́ kò ṣáà tiẹ̀ pé bọ̀bọ̀ yẹn tó fi dé inú ilé ó ṣàbínú padà kò sọ fún mi o tí bá sọ fún yín pé láti last year tó ti lọ ọdún ìlú ẹ̀sìn fún nígbà tí mo ní ẹ̀kalẹ̀ Fúnkẹ́ Babátúndé Ahmed ẹ̀kalẹ̀ ọ̀rẹ́ mi ló lè sọ fún mi pé ṣó mọ nǹkan tí mo fi wá síbẹ̀ yẹn mọ́ òun má ti move on ló wẹ̀ sọ fún mi men see the shit ṣáà this way ọlọ́run òun àti gẹ́gẹ́ dẹ̀ ti jọ wà ń sìn láti bí 4 years ni ó ní kò lóyún kò ṣe nǹkan kan ó dẹ̀ ń promise òun àti gẹ́gẹ́ dẹ̀ ti jọ wà kò fún so ló bá mi gba owó alátawa lọ́dọ̀ bàbá bí nígbà tí mo jẹ́ ní last 2 years yẹn ní ṣe wá mọ́ ṣe rí pé àwọn ọkùnrin gbà mí à ní láti fún wọn ní ẹgbà gidi ẹgbà ṣe bó wọn ò mọ̀ pé bọ̀bọ̀ yẹn gẹ́ yẹn máa padà wá bó máa ṣe lùsà ara wọn nìyẹn bọ̀bọ̀ ti bí ṣe mo ṣe rí bí ṣé bẹ̀rẹ̀ ọdún yìí ni mo rí bí something match yẹn mo rí tó ní life goes on now kíníkan ṣe rí pé ilé ayé ìyẹn là ń sọ fún màmí tó lọ sẹ́ndì ìwò tá ń bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń change ẹ̀yẹ máa lọ gbé fún blogger tó bá mọ̀ pé ó lè sọ ó dà dábàá bẹ́ẹ̀ kí n sọ ẹ bẹ́ẹ̀ kí n búlì bọ̀bọ̀ yẹn ẹ fún mi ní $3,000 3,000 euro 3,000 euro ẹ fún mi àbáyé búlì bọ̀bọ̀ yẹn àwọn ọ̀rẹ́ mi tó wà níbi mo jẹ́rìí wọn tí bá ní sobe ẹja búlì a máa búlì wọn lọ ni abáni búlì ṣùgbọ́n owó àbówó kọ́ la wá síbí kí ló mú wọn máa sọ̀rọ̀ kò ń ṣòwò ni kò ń ṣòwò la wá ṣòwò kọ́ la wá àwa tẹ̀pà lórí social media ni àwa tẹ̀pà ni
gbà tó ṣe pa wá tẹ̀pà ṣòwò la wá ṣòwò la wá so tó bá gbé kéèsì dé ká gbowó ni ká gbowó tó bá gbé kéèsì pé ká lọ blackmail èèyàn ẹjẹ agbowó ni abẹ́yàn ọ̀rẹ́ mi gúrà ṣáàdì ẹ̀yà ká lọ gbowó lọ́wọ́ mama kò sọ́fẹ̀ẹ́ mọ́ o tẹ́ bá fẹ́ ká bá yín búlì arákùnrin ẹ fún wa ní owó kò sọ́fẹ̀ẹ́ lórí ibi kò sọ́fẹ̀ẹ́ ọlọ́run kò sí ọ̀fẹ́ àmọ́ orí ọ̀rẹ́ mi ti yarí o kò sọ́fẹ̀ẹ́ a máa gbowó ni ọ̀rẹ́ mi Tracy a máa gbowó ni pẹ́ńsì ọ̀rẹ́ mi a máa gba 3,000 ẹni tó bá ti gbé kéèsì wá fún wa a máa gba 3,000 euro lẹ máa fi sanwó o má gbé kéèsì ọ̀fẹ́ kan wá tẹ wá máa wá ọ̀rẹ́ mi nìyí àmọ́ orí ọ̀rẹ́ mi irọ́ mi ò ṣọ̀rẹ́ yín mọ́ ṣọ̀rẹ́ abẹ́yọ̀ rẹ̀ àti yarí aṣọ mi ò ṣọ̀rẹ́ gbogbo yín mọ́ àti yarí mi ò ṣọ̀rẹ́ àmọ́ ọ̀rẹ́ mi nìyẹn èmi ò jọ̀rẹ́ mi ò ṣọ̀rẹ́ yín ọ̀rẹ́ tí kò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí case is case ṣó ti yé yín case is case ẹ̀ka tẹ̀ tú ìtẹ̀ ẹ̀ka lè máa wá àmọ́ orí ọ̀rẹ́ mi rọ́ mi ò ṣọ̀rẹ́ yín ẹ bá ti gbé kéèsì wá mi kàn máa sọ fún yín pé ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ayélujára Ìdòwú Adéoyè Ọláìyí ẹ má wà kárí dèrè ẹ má bá ọkùnrin ṣe fídíò màmí ẹ kalẹ́ mà ẹ kalẹ́ mà ẹ ti dé padà ní mà mo fẹ́ no free no case nothing is free in Freetown kò sí òótọ́ dẹ̀ ni nothing is free kò sí nǹkan tó free kò sí nǹkan tó lọ́dọ̀ Àmọ̀rí o àṣẹ free mọ̀ lọ́dọ̀ Àmọ̀rí tèmi àṣẹ free mọ̀ tí ẹ bá ti ẹ̀yin obìnrin tẹ máa send ìwò yín síta fọkùnrin ẹ wà careful ẹ má trust anybody ọkọ lé yín ẹ má trust ẹ tẹ bá lọ trust ọkọ lé yín tẹ bá lọ trust ọkọ lé yín ó máa send owó yín sí àlè tàbí no I am still in Florida darling okay thank you ma alai enjaye Ọlọ́run ẹsìnjaye ń bẹ dàbí kí n travel Àmọ̀rí má ti travel Àmọ̀rí má jẹ́ kí ti travel tí ń wẹ̀ alai mi jẹ́ kó wù mí rárá ní this time around mo ṣe ń ṣiṣẹ́ mo ṣe ń faṣẹ́ wá faṣẹ́ tán àwa dé Nàìjíríà wa gàrà àwọn á ṣe ìgàrà chicken ìgàrà chicken ìgàrà turkey so ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí n sọ kíní fún yín ẹ má ever máa send ìwò yín sí ọkùnrin ẹ má jẹ́ ká wà careful ṣé lọ́wọ́ tẹ́ ń send ìwò yín sí tó bá dọ̀la ẹlòmíì gan lè sọ fóònù ẹ̀nù kó má jẹ́ pé òun gangan ẹ kó ìtayà bàmá mi Ọlọ́run Àmọ̀rí láyọ̀ Starboy jápa Ọlọ́run meet me for my Lexus ibo ni Starboy ò dẹ̀ kó ń bí báyìí Starboy ò làbọ̀ meet ẹ nínú Lexus car ṣó fẹ́ jápátá mi ni ṣé mo jẹ́ bàálò ni bàálò ló jápátá opó bàálò ló jápátá opó ṣó fẹ́ jápátá mi ni bàálò ló jápátá opó ẹgbà mi ẹ̀yìn ọ̀rẹ́ mi ẹ bá mi sọ fún Starboy tó jápátá kó bá mi kú lórí ibi bàálò ló jápátá opó èmi kọ́ mu jápátá opó dẹ̀ ti sọ pé òun lòun lábẹ́ òun kò sí kan tó kàn òun so àti ọ ti yé yín bàálò ló jápátá opó so ti yé yín so ẹ̀yin obìnrin ọ̀rọ̀ yìí kàn yín ẹ má wà kárí especially ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ má wà kárí ìdèrè fáwọn ọkùnrin tó wà ní abroad yìí ẹ má wà kárí ìdèrè fún ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ṣẹ́rí mi lùnú yín tó bá sẹ́ndì ẹ̀ tán wọn ò ní gbé yín wọlé ẹ tún ṣòfò ara kò ń ṣòfò ara bẹ́ẹ̀ yẹn o àyèmọye ẹni tó lọ lé nínú àwọn ọkùnrin tó lọ lé nínú ilé yá yìí wọ́n máa lo ẹlòmíì sẹ́jẹ̀ wọ́n máa promise yín pọ̀ wọ́n fẹ́ mú yín wá fún kíni àbí yùbí bàló Ọlọ́run ó kú lè jẹ́ bàló ó làbọ̀ míì tiẹ̀ nínú Lexus car ṣe rí iléyá tó ń lọ yìí wọ́n máa já àìmọye tó máa já pátá nínú yín
Ọlọ́run wọn ò ní ẹwò ẹlùsì ara ẹlùsì òfò ara wọn á promise ní pé wọn máa fún yín lówó wọn á promise wọn ò ní fún yín ní kankan ló ń pa irọ́ ló ń pa wọn ò ní fún yín ní kankan ẹ jẹ́ ká wake up let us wake up ó tọ́ ni ṣé kí ilé ẹ̀ tán wáyé má dá wọn lóhùn kí ni mo sọ ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn because the more tí àwọn people yìí wá tẹ̀rọ pé bóyá èèyàn ni wọ́n kàn máa lù yín jìbìtì ara wọ́n máa padà sí bíbá yìí wọ́n á promise yín nígbà ẹ má sọ ẹ wo ayé ìgbà kan náà máa sọ pé ẹrù mi wà lórí omi kò sí kan tó ń jẹ́rù wà lórí omi wọn ọgbẹ́rù kọjá lórí omi wọ́n ti fi kíní yẹn ẹ̀yin ayé ẹ̀yin 80s ẹ̀dẹ̀ gbá wa wọ́n á wálé wọ́n sọ pé ẹrù wọn wà lórí omi àwa náà bá dúró jẹ́ wo sẹ́sẹsẹ bàtẹ́ 35 ní ó dà pé 35 wà nù báàgì yẹn ìwọ ló ń pa o kò sí ẹrù wọn lórí omi o kò sí ẹrù wọn lórí omi wọ́n máa gbà wá o jẹ́ wo sẹ́sì aṣọ tó ń wọ̀ yẹn irú aṣọ yìí wà nù báàgì yẹn ó tètè fáìjì eléyìí lọ irọ́ ló ń pa o kò sí kankan lórí omi ẹ má jẹ́ kán wálé ìdòwò ọ̀rẹ́ mi tó ní wọ́n máa fún wa ní bàtà Primark Amori stopi wọ́n fún bàtà wọ́n ìlò G-string ló ṣìpù jù ní Legerin station wàláì ṣe tó bá tẹ̀ fún yín ní pátá Primark tó bá fún yín ní pátá Primark ṣe bó dá pátá Primark òun dẹ̀ ló ṣìpù jù mí báyìí lóòótọ́ ẹ tí mo wọlé kan yẹn tẹ́ bá fọ afẹ́ ìṣe gbogbo nǹkan Primark ló ṣìpù lójú mi aṣọ Primark jọ̀gbọ̀n tọ́pù Primark wàhálà tẹ́ bá ti fọ báyìí afẹ́ yẹn ní owó kò gbà tí òkun wọn Primark lèmi ti rí bàtà bàbáwá wà ń sọ́mà báyìí tó bá bọ́ sí Primark wà rí bàtà 3 euro 3 euro 3 euro kò yẹ $3 3 euro 3 euro wà ní Primark bàtà 3 euro wà ní Primark so kò ẹ má jẹ́ kó gbá yín tó bá ti ń bọ̀ wọ́n á ra bàtà Primark bíi 10 sínú báàgì ìlú òyìnbó dé òórùn ìlú òyìnbó lè bá máa fò sókè so they get you Amori too with my luggage is coming ani wọ́n get you wa ṣùgbọ́n wọ́n get you wa wọ́n parọ́ fún wa ńgbà yẹn luggage is coming bàbá yẹn aláì ọ̀rẹ́ mi kan máa ń lọ ṣe shopping ní Primark tó bá ti lọ sí Naija ọ̀sẹ̀ Monica palai bọ̀dá yẹn òun kò lè fi rẹ̀ tàn wá mọ́ sí ṣé báyìí gò tẹ̀ tí ní kúṣá àwọn ọmọ ẹ̀ wàṣà tó bá ti dé báyìí ní gbogbo ọmọ wa dùn ní àwọn àjòkó ọmọ lágbájá kọ́ lélẹ́yìí wọ́n ní bẹ́ẹ̀ ni sáìsì aṣọ kan wà nínú báàgì ó máa sáìsì ẹ̀ tẹ́rù mi bá dé látorí omi ọmọ tàmẹ́dù kọ́ lélẹ́yìí irọ́ ni kò mú kankan wá wo kò mú kó ra nǹkan kan owó tíkẹ́ẹ̀tì gan transit 3 ló fi délé transit 3 tó ṣìpù jù ló fi délé òun ló ṣìpù jù ló fi délé so ẹrù wa ń bọ̀ lórí omi ò sí mọ́ o má jẹ́ parọ́ fún ẹ o Nigeria girl ń learn so leave them ó yẹ kán lẹ́ni o ó yẹ kán lẹ́ni because ṣẹ́rí iléyà tán wà iléyà tán lọ yìí ẹ̀yin ọ̀rẹ́ mi wọ́n á bá obìnrin mi sùn débi gbì wọ́n á bá obìnrin mi sùn dé gbì lórí pé aráàlú òyìnbó ló ṣìwò ni wọn ò ní kankan àjẹwà ń bí ni kò sí kankan lọ́wọ́ wọn owó tíkẹ́ẹ̀tì yẹn san lẹ́ẹ̀mẹ́ta náà máa san transit 6 wọ́n máa fi délé kíyàn lóhun ọlọ́run my container dey high sea ló fi bọ́ pátá wà láì bọ́ láyé ìsìn àwọn kọ́ máa ṣe Amori tó bá ń lọ kó ní dágbére tó bá lọ kò ní dágbére kẹ̀ tó ti já pátá ìgbàkú gbọ́ṣùtì ó ti já pátá báwo lè ṣe fẹ́ sọ pé kó lọ ó ti já gbogbo pátá àwọn ọmọ yẹn tán
àwa sùn so tẹ̀lé a máa wá fẹ́ra báyìí oríṣiríṣi obìnrin la máa gbé wọlé fún oríṣiríṣi obìnrin náà máa gbé wọlé fún oríṣiríṣi obìnrin tán bá kọ̀ padà lọ síbẹ̀ wọ́n ti pé àbọ̀dá sí padà kò sí owó kankan kò sí nẹ́ẹ̀dà mo rí ṣé 2 years ago tí mo lọ Nàìjíríà ẹ̀gbọ́n kan náà wálé owó tó yẹ kó mú wálé ó respect pé owó kan wọ́n máa send ẹ̀ sí ní bíbá ó ṣàwọ̀ tí kìí pa tó ń bá délé owó kan gbogbo àwọn tó fi sílé àwọn tó ti expect ó fi send kan sí egun kan tán ta ó ti rò pé owó yẹn ni kò ṣáà sí kankan mọ́ gbà tó délé mi náà dẹ̀ wà nílé wá ní láyọ̀ báwo ni pé ṣé òun mọ rí bíi ṣé òun lè rí bíi 200,000 lọ́wọ́ mi kó nǹkan fi sustain mi náà kí ló lè ṣe bájọ́ dé ni kí ló tó fi máa gba 200,000 lọ́wọ́ tèmi kí ló ṣẹlẹ̀ àjọ gbé nílùú ní àjọ lọ lé ní kí ló ṣẹlẹ̀ ó ní gbogbo nǹkan tó ń expect kí nìyẹn ó ti cast ṣá ò sí kankan èmi ò lè rí tó yẹn o mo lè rí 100,000 ṣùgbọ́n kí èmi náà wálé ni adé ẹ̀ṣẹ̀ dé ni àti wọn ta máa náwó sí ló bá gbọ́ 100,000 yẹn lọ́wọ́ mi ṣe rí gbogbo owó tó lò ní Nàìjíríà yẹn ìyàwó ẹ̀ ló ń lọ ń ba yà gbogbo owó tó lò tó Nàìjíríà ló fẹ́ yàwó sí gbà tó débí ló ẹ̀ṣẹ̀ ń sẹ́ǹdẹ̀ padà tẹ́lẹ̀ bá ti bèèrè lọ́wọ́ ẹ má wọ́rì àwọn aago tí mo gbé wá ó ṣà scope yẹn pọ̀ kò yẹ pé yọ̀ sọ fún mi o má dé wò báyìí pé èmi mo mọ̀ pé kò ọwọ́ mi ló ti wá gbọ́n 100,000 tó rọra ná àwọn ọ̀rẹ́ ẹ̀ wá gbé lọ club wọn náà ra gbogbo ọtí ló sọ fún pé má wọlé tí bá ti ṣẹ́ irú ọwọ́ mi gbogbo ẹ̀ ní máa clear àwọn ọ̀rẹ́ pé ọ̀rẹ́ wọn dé láti abroad wọ́n gbé lọ ra ọtí àwọn ọ̀rẹ́ ẹ̀ gbé lọ ra ọtí ẹ̀ ní believe àwọn ọ̀rẹ́ ẹ̀ gbé lọ ra ọtí wọ́n gbé lọ sí club gbogbo ẹ̀wọ̀n yẹn àwọn pípì yẹn ló sanwó yẹn gbà tó dé bí padà ló sáré gbọ́n owó yẹn ló ṣe wá sẹ́ǹdẹ̀ padà irú yẹn sì tó bá já pátá obìnrin kan sìn ó já lọ free nìyẹn tí ò sí wọn náírà lápò so ẹ̀yin obìnrin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ń wò mí ẹ jẹ́ ká fi yìí kọ́gbọ́n o ṣe rí abroad tẹ́ ń wò yìí lóòótọ́ àkáwó ń bẹ̀ à ń ṣiṣẹ́ ni ẹ má jẹ́ kán fi £1 wá fi kó kínní lọ ṣínà sọdíkẹ good evening bọ́dà mi ṣó ti yé yín ẹ má jẹ́ kán wá fi kankan kó yín ní ṣàkí ọbẹ̀ lọ ṣàkí ọbẹ̀ ẹ má jẹ́ kán fi kó yín lọ ẹ wake up ẹ wise up o màmá Amẹ́ríkà ò wise up wọ́n ti gba owó màmá lọ o ẹ̀yẹ má yẹ ká dà wá màmá Amẹ́ríkà tí wọ́n wise up tẹ́ pé abẹ́ bá wọn dá sọ̀rọ̀ wọn náà fẹ́ lọ gbé fún blogger ẹ lọ gbé fún blogger ẹ mọ̀ pé bí a blogger tẹ fẹ́ gbé fún òní gbowó wọ́n máa gbowó náà Àmọ̀rí màmá jáṣẹ́ wo ló jáṣẹ́ sílẹ̀ mọ́ ní ẹtì Àmọ̀rí má jáṣẹ́ ó kẹ́ni kí má má jáṣẹ́ ẹ̀jẹ̀ jáṣẹ́ ẹ wọ wọn tó wá tán wá ṣe léyà ẹ má jọ ń gbé yín ṣàgbésùn wọn ò ní £1 wo wọn ò ní £1 owó tíkẹ́ẹ̀tì ẹ̀mẹ́ta náà san tó bá dé wọn máa ṣì wá san tíkẹ́ẹ̀tì ẹlòmíì pay after return or pay before return ni after return dẹ̀ ló máa ń pọ̀ jù tán bá ti ṣe tán owó oṣù mọ́ǹtì yìí tán bá ṣe tán ní next month tán máa yọ owó ń bẹ̀ so ẹ má jẹ́ kí wọ́n gbà yín sọ fún mọ́mí Amẹ́ríkà pé owó yẹn tí ó ti lọ́jà rí fàfàfà má debt ló ti lọ mo sì mi ò tẹ̀ ní gbé kọ̀ wọn mọ́ because gbọ́ wọn kan gàdàgàdà báyìí mi ní báwọn ṣe mi ní báwọn gbé kọ̀ wọn mọ́ because wọ́n ti tí èmi ò kí ń ṣe nìyẹn mo ti rò pé kí n bá wọn dá sí i dẹ̀ rí pé ẹ̀yin ọ̀rẹ́ mi kó ṣe kan ta lè dá sí ọ̀rọ̀ màmá Amẹ́ríkà lè dá sí mọ́ tó bá dẹ̀ ti gbé wá láàárọ̀ ọ̀la ọbọ̀sùn àlèwà tún fẹnu sí pé ẹ̀yin ọ̀rẹ́ mi ó ti dé o so ẹ̀yin ọmọ Nàìjà ẹ wá zọ̀pù o mi wọ́n dé sáà kan tí mò ń sọ o ẹ má jẹ́ kán fi kankan kó yín lọ́bẹ̀ lọ o ẹ̀hún tó wá láti ìlú òyìnbó wọn ò lówó lọ́wọ́ o wọ́n máa gba pátá yín pẹ̀lú g-string pint ni o ẹlòmíì bó ṣe wà yẹn kò lè sanwó tẹ́ ètò gidi inú orí àwọn àsọ̀sìn ẹlòmíì owó tíkẹ́ẹ̀tì owó tó máa mú lọlé lọ fi ṣe ayé kò sí lọ́wọ́ ẹ̀ ẹlòmíì kò ṣe nǹkan kan sílé wọ́n máa sọ sọ́dọ̀ ọ̀rẹ́ ni èmi ò rí kọ́hún yan dé láti ìlú òyìnbó kan máa lé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo dé sí
ọ̀dọ̀ ọ̀rẹ́ ló dé sí kí ló wá lọ́dọ̀ ọ̀rẹ́ ó yá kúkú jókòó sí ìlú òyìnbó tó wà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo dé sí ọ̀pọ̀ ń bíbà ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká wise up àbọ̀wọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dé níwájú òdòdìdí ṣó ti yé yín ẹ má gbàgbé láti follow Amori Comedy real Amori Comedy ní comedy là ń ṣe ṣàgọ́rà ṣàìdọ̀ ọ̀rẹ́ mi comedy là ń ṣe ṣó ti yé yín comedian ni Jésù comedian Amori ṣó ti yé yín kí ni mo sọ Jésù comedian so ẹ jẹ́ ká gbé ìpolówó wa. kéèsì mọ̀lẹ́bí tá a máa wójú tu ẹ̀tì oníkẹgbẹ́ wa ṣàmọ̀ kó àwọn kéèsì mọ̀lẹ́bí kan wà tá a máa wójú tu ẹ̀tì lórí ibi ẹ pé at the end of the day a máa dà sí rọ́ọ̀fù ni pé jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ kó jí lọ irú kéèsì yẹn ni kẹ́ bá ń gbé wa tẹ́ bá sì mọ̀ pé èèyàn dúdú yìí ọlùyìn ní jìbìtì abẹ́ àyẹ̀pọ̀ Amori the case Twitter ẹ pè mí Amori the case solution èmi rèé èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ mi ò pé méjì lórí ayélujára Amori the comedian ni comedy sọnù comedy ìgbàlódé comedy òṣì comedy ìranù èmi ni gbogbo orúkọ yẹn èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ wá sórí bí ó bá ń lára mu ó bá ń lẹ́jẹ̀ mu ẹgbẹ́ wá sórí bí part 1 to 3 ni Amori máa ṣe o no one pa irú àníṣe part 1 to 3 o like Fọlá case lè irú case yẹn ẹ má jẹ́ ká trace case yẹn ṣe irú case Fọlá yẹn àní treat case yẹn because case yẹn ti di case àjẹkù ṣe irú case Fọlá àjẹkù case ni ẹ má jẹ́ ká wá jẹ new fresh one fresh case ẹ gbé fresh case wá case Fọlá péyàn tó ti jẹ tó ti bì tó ti pọ̀ pù tá bá lọ treat ẹ kò dá àwọn èèyàn ti jẹ ńbẹ̀ wọ́n ti pọ̀ wọ́n ti bì wọ́n ti fẹ̀ wọ́n ti ṣe gbìngbì lórí ẹ má yẹ àjẹkù nìyẹn ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ yàn part 1 to 3 ni Amori ọ̀rẹ́ àwáwù nǹkan a lè treat ọ̀rẹ́ mi àwáwù ṣé sì ẹ ṣì wà ṣá ṣáwáwù ṣì wà ṣá mi tẹ̀ mọ̀ kó àwáwù ṣì wà má tẹ̀ lọ́wọ́ page ẹ̀ àbí ṣáwáwù mi tẹ̀ mọ̀ bí àwáwù ṣì wà má lọ́wọ́ page mi ti rí ọlọ́run ọ̀rẹ́ mi alpha sunshine ẹ ní kéèsì lọ́wọ́ bí kéèsì pé èèyàn kan ti já pátá yín rí wọ́n ti já g-string yín rí ẹ ní irú kéèsì yẹn lèmi like ẹ ní kéèsì yẹn lọ́wọ́ kéèsì pé wọ́n ti já pátá yín bí wọ́n ti ra g-string primark fún yín wọ́n ti wá fi omi ẹgbẹ̀ ṣí yín ní kinní kan lọ àwọn aráàlú òyìnbó ṣé ní kéèsì yẹn lọ́wọ́ sunshine irú kéèsì yẹn ni kẹ́ gbé wá báyìí Amori the case solution ni. We are yes, good morning, everybody. Good afternoon, good morning. This is Amori the comedian. Any case that because this is Amori the case solution, please, you are welcome to bring your case here. Any case like Jackpata, G-string, Patanla, so, mommy wa no do case again. Wala I case no no way, we have to do case so after me don't pay lawyer for justice for mommy America. And the case mommy wa mo. Case mommy wa and Twitter lórí bímọ. Irú àwọn case ẹni Ọlọ́run fẹ́, irú kí ló tẹ́ fi rẹ́rìn. Fún pé rẹ́rìn, ẹ máa san fine. Anybody wá ti rẹ́rìn, ó máa san fine. Because kò sí ọ̀fẹ́ lórí bíbá. Anybody ó come ló wá sọ pé ẹ comment lásán ẹ máa sanwó. A ti change lórí platform wa tó bá sì mọ̀ kó fẹ́ comment wá sanwó tó bá fi ẹni síbẹ̀ a máa add ní stage by owó case obo orí ikú àti orí òkété Ọlọ́run ikú ní ti ríwe kọ Ọlọ́run ní case for fat or every Ọlọ́run irú case la fẹ́ treat lórí bí ẹjọ́ o ó ga o pé ẹ̀kọ́ ó ga a máa fine yìí pé gurasha ìdìbò ebole ń gbé ọmọ lọ́mọ lọ pé ẹ lọ jí ọmọ lọ́mọ gbé a máa file any case payable ni lórí Amori comedy payable ni kẹ má lè ẹgbà wá o ṣé wọ́n ti já pátá lórí ẹ síbẹ̀ ni ìyá wọ́n fẹ́ já pátá mọ̀mọ́ Amẹ́ríkà wọ́n gbé fúra Amẹ́ríkà bóde ni mo wá bèèrè lọ́wọ́ màmá ẹ̀ pé ṣẹ́yìn náà dúdú àbẹ́ pupa ó ní èèyàn tó mọ́ra ni mí mo ní
ṣé bẹ́ẹ̀ ṣe wá tó náà wá ṣe if anyone ṣépè case close again walahi we are running away kí ló bole run away say there go and bring money ẹni wá ti ṣépè case close ni torí àfi pé ìyá Amẹ́ríkà wọn já pátá wọn o ṣùgbọ́n màmá yẹn ò ní sùúrù wọn ò ní sùúrù a fẹ́ báyà sọ pé èpè níyà pọ̀ mọ́lẹ̀ ìyá yẹn ò ní sùúrù so irú àwọn kéèsì bẹ́ẹ̀ mi ò lè ṣe mi lẹ́mìí kéèyàn má ní sùúrù so ká níyà yẹn ní sùúrù so ẹni Ọlọ́run fẹ́ ọ̀rẹ́ mi jọ bí èlò tálẹ́ni tó ti já pátá yín rí ẹ̀kọ́ síbí kalẹ̀ lọ a máa lọ bá yín gba pátá yín lọ́wọ́ wọn ẹjẹ́ ẹ̀rù pa àṣeré mọ́ o a fẹ́ ṣe kéèsì pọ́n ni o kéèsì tẹ́ bá fẹ́ gbé wá Mommy America is from Igbo Nation Amori. Do you see the mommy video ní irọ́ mi ò rí èmi kò bèèrè lọ́wọ́ pé ṣán pupa àbí wọ́n dúdú wọn náà mọ́ra mo kò imagine bí ọyàn wọn àti kí ni wọ́n ṣe máa rí fúrọ́ wọn lè dúdú mo imagine nítorí mo bèèrè mi ò rí mo ní ṣán pupa àbọ̀ dúdú wọn ní wọn mọ́ra wọn náà mi fair person ṣèbí mọ́ra ní fair person àmì fair person fair like fair náà sọ English náà sọ gbogbo tí wọn máa jẹ òyìnbó lòyìnbó kan Yorùbá kan mà ní ṣòwò wà tó fẹ́ ṣépè lẹ́ẹ̀kan yẹn wọ́n yọ òyìnbó kò ń bẹ for sure àwọn ọmọ sí dáwó ní Amẹ́ríkà lọ́wọ́ wọ́n èpè kún ẹnu wọ́n wọn èpè fún bọ̀bọ̀ yẹn débi gbì wọ́n jẹ́ adún fear person ni wọ́n mú kọ imagine bó ṣe máa rí ni mo imagine mo wá mi ṣe mistake má bèèrè lọ́wọ́ pé ṣé wọ́n lọ́yàn ṣé mo kí sí bá mọ bó ṣe lọ́yàn máa kọ́kọ́ béèrè pé irú bráwo size bráwo náà ń lò irú size wọn ni máa fi mọ irú ọyàn tí wọ́n ní tí bọ̀bọ́ yẹn náà tó fi kú fún màmí Amẹ́ríkà tó fi jọ ń gbé bra kó má yẹ pé a máa wá báyìí máa tweet kéèsì yìí màmá yóò tẹ̀lé gbé kéèsì yẹn tó ló sì mú kí mo sí torí ní mo tẹ̀lé bí mi kí mi tó sùn lẹ́ẹ̀kan dẹ̀dẹ̀ adẹ̀ ń gbé kaba yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ gbé pè wá so ṣé mo sí ní gbèrígbè ni ṣé mo sí ní gbèríbí bò ṣé ọyàn màmá yẹn ò lè ó máa ti ṣàn wálẹ̀ Ọlọ́run ẹgbà wá o EFCC àbí police comedy la máa ń tweet níbí yìí ó ti di ìjà pátá wàláì ẹni Ọlọ́run fẹ́ àti yí sí ìjà pátá ẹni ẹ bá ti gbé pátá yín wá ẹ gbé wá síbí báyìí ẹ jẹ́ àbá wọn tweet ní comedy way náà ni a ṣe ní comedy way nígbà táwọn èèyàn ti understand comedy wa ká kúkú gbé comedy wa sórí ìjápátá àbí ká kúkú gbé comedy wa sórí ìjápátá ṣebí ọ̀rẹ́ mi Florence Douglas ṣebí ká gbé comedy sórí ìjápátá tó bá ti gba pátá lọ́wọ́ yín ẹgbẹ́ wá síbí tó bá ti gba búrà lọ́wọ́ yín ẹgbẹ́ ẹ̀pà mọ̀rí kéèsì ni kò ń ṣọ̀fẹ́ o aṣọ fọ̀fẹ́ kan kì í gbà ọ̀fẹ́ àbí aṣọ kàkà kan kì í gbọ̀fẹ́ kò ń ṣọ̀fẹ́ o ń ṣe kéèsì lọ́fẹ́ o láti mọ̀ pé òṣè kìíní gbé kéṣù wà kò sọ́fẹ́ ń bí o kí ni mo sọ kò sọ́fẹ́ ń bí o gbẹ̀rẹ̀ bí ókè ṣé mo sí ní bẹ̀rẹ̀ bí ni pátá Primark nìkan ni o bẹ́ẹ̀ ni o àtúntì pátá mi o pátá Primark nìkan la máa túntì mi o mi ò rí wọn o pàtí mo ní kọ́ sẹ́ǹdì ẹ̀wọ̀n sẹ́ǹdì màmá náà gbọ́n wọ́n send ẹ̀ sùúrù ni màá wò náà mi ò ní send ẹ̀ síta màá dẹ̀ delete ẹ̀ because kí ni yẹn máa fi flag èèyàn bàbá ìgbà ìwò kí business page ni ìyàn tó yàn kan send òwò yàn kan sí mi wọ́n flag mi ni business kìíní mi ó join mọ́ page mi so mi mọ bí ṣe lọ ṣe tó yẹ pé inbox messenger mi join mọ́ page mi so tí anything òwò bá wọ̀ bẹ́ẹ̀ máa flag mi náà forí messenger nìkan orí WhatsApp nìkan go on Amori ayo ṣé wọ́n ti já pátá yín ni pátá Primark nìkan ni o mi fẹ́ wà lá o ẹ má gbé mi wá bí o pátá Primark nìkan ni kẹjẹ ká gbé wá bíbá pátá Primark nìkan ni a gbọ́dọ̀ ṣe jùjẹ lọ
a gbọ́dọ̀ ṣe jù yẹn lọ. Kí ni mo sọ? A gbọ́dọ̀ ṣe jù yẹn lọ. Pátá Primark náà. Ó ti ṣe yín ọ̀rẹ́ mi. So tí mo ṣe wo màmá yẹn nínú ohun wọn ṣe àwọn pé mi ò rí wọn sójú. Màmá yẹn district pint náà máa wọ̀ tàbí kọ́ wọn pátá ńlá pátá rọ́bà pátá ńlá bá lórí yẹn náà bá náà yẹ máa kọrin yẹn ní Nàìjíríà yẹn náà má jà pátá rọ́bà bá náà yẹ kọrin yẹn náà Amori Balo was in my inbox. Balo wá sínú inbox yẹn jẹ́ ká tún ti kéèsì yẹn ó yá kéèsì ti dé ẹ̀yin ọ̀rẹ́ mi kéèsì ti dé Balo was in my inbox kéèsì ti dé irú kéèsì báyìí ló dá irú yẹ bá ń gbé wá wọ́n ní Balo wá sínú ó yá ẹ bá mi kọ́ kí ló ṣẹlẹ̀ so Balo wá sínú kéèsì ó wá sínú inbox yín irú kéèsì tá ń sọ lélẹ̀ wọ́n ti gbé dé ó kò jẹ́ pé ẹ gbọ́dọ̀ sanwó báwo lẹ fẹ́ sanwó yẹn náà Monica báwo lẹ ṣe fẹ́ sanwó báwo lẹ fẹ́ sanwó báwo lẹ ṣe fẹ́ sanwó àkáǹtì wo ẹ̀yin ọ̀rẹ́ mi o kéèsì tún ti dé àdẹ̀fẹ́ máa lọ o ó dẹ̀ kù 3 minutes o ṣé ká wá títí kéèsì Monica yìí lọ́la ni ó dẹ̀ kù 3 minutes o ẹ̀yin ọ̀rẹ́ mi o kéèsì dé wọ́n ní Balo wá sínú inbox yín Balo kéèsì dé àràkọ́tà sọ lélẹ̀ àmọ̀ràn àìsẹ́ size 22 òun ni màmá yẹn lò ó dáa ọ̀rẹ́ mi tí wá kéèsì dé adẹ̀ ti fẹ́ máa lọ irú kéèsì wo lẹ wá gbé wá nílé ta wà báyìí èmi ò ṣé wọ́n gbé kámẹ́rà àwọn náà la fẹ́ béèrè irú ẹ̀dẹ̀ tí ẹ máa wá lọ báyìí o irú tẹ́ fi wá gbé irú kéèsì wá nílé ta wà Amori irú kéèsì báyìí la fẹ́ tírìtì kí ló dé Balo yìí the same Balo yìí náà kí ló tó jẹ́ pé Balo ọ̀nà ojú ti lọ sí bọ́ọ̀sì wọn ojú ní kan fún ẹlẹ́ ẹ́fídẹ́ǹsì Balo a máa so okú ẹ̀ sínú kínní ni màmá ló gbé kámẹ́rà o màmá ti Balo tún wà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ló wá yà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Jalandolo ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lèmi ọ́fíìsì ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Jalandolo sister àwọn ọ̀rẹ́ I have to ẹ̀yin náà Balo tún wá sọ́dọ̀ tẹ̀yin náà àlàkọ̀ tí mo mú nírú kéèsì báyìí ní kẹ́ gbé dọ́dọ̀ mi Balo will be shoot nìyẹn o ìbọn ló fẹ́ forí ẹ̀ Balo kí ló dé Amori Monica ti gbé kámẹ́rà wọ́n ti gbé kámẹ́rà Olúwa o màmá kí ló tẹ́ fi lọ gbé kámẹ́rà ẹ má dìgbé màmá ẹ má gbé kámẹ́rà o Balo wá sínú inbox yín no not Balo ta ló wá síbẹ̀ ta ló gbé sọ fẹ́ já district Yétúndé Máyọ̀kún ta ló fẹ́ já district yín Yétúndé ìyá mi ẹ sọ fún mi ẹni tó fẹ́ já kéèsì báyìí mo ní kẹ́ jẹ́ ká gbé dé bí báyìí gbogbo irú kéèsì báyìí ni mo ní ìdí irú kéèsì lálẹ́ nìyẹn a máa treat fọkọ̀ wọn lórí ibi a ní lọ́ọ̀yà lórí ibi a ní senior san lórí ibi náà wà lórí ọ̀dọ̀ Amori àti tó jẹ́ pé kò nídìí pé fẹ́ sanwó kò jẹ́ pé gbọ́dọ̀ consultation fees o báwo la ṣe máa gba consultation fees lọ́wọ́ yín báyìí wẹ́ẹ̀dọ̀ mọ̀mọ́ ti gbé kámẹ́rà last ẹgbẹ́ kámẹ́rà irú kéèsì yìí dẹ̀ wá ṣe bàbá lè ṣe máa lọ gbé kámẹ́rà báyìí kí ló dé tẹ́ fi lọ gbé kámẹ́rà mi ò ṣàláìkì bí ṣe ń làágùn bí ṣe sọ báyìí Amori ṣàlẹ̀ ń gbóná ni Amori Jápátá court of justice Ọlọ́run ayọ̀ ọ̀rẹ́ mi Mama Monica ẹ ṣe gbé kámẹ́rà kí ló dé tẹ́ fi sọ kẹ́ Balo wá sínú bọ́ọ̀sì pé kẹ́ gbé kámẹ́rà kẹ́ gbé evidence wá irú ìtò wa bá mi tó ní show me your evidence so tí ní kẹ́yìn náà ṣe wá show ẹ̀ ni ajẹ́ ti fẹ́ máa lọ how many minutes online tó kù báyìí àti ti lò kọjá 2 minutes ẹ bára mi ṣe ń gbóná ẹ dẹ̀ mọ̀ pé àwọn court kìíní mi ó jókòó court clerk mi ó jókòó court ni you know that we don't used to take fake message you we know say in this place anything that our
anything that our people see here, you know that we are going to talk it in it. You know, say nothing like say we no go talk am. So if anybody get camera, me, I go talk am. So Balo, you have been running up and down. You are doing agbere with many mama on this our cyberspace. So we are going to treat your fuck up here. So you want let my friend to run away because of you. Balo, why do you like to go to people inbox to go and do what? To go and say, show me. I told him to show me Bola. He show you the Bola. Did he show you the Bola? Because fún mi ọmọ ológo sọ pé Bola yẹn 3 inches ni. Only 3 inches ni Bola. Only 3 inches ni Bola. So Balo, you are here monitoring my people comments. So Balo, you are here with your fake account. Because if you use your account to watch me, I will see you here. Show me Bola. Hey, Balo. Mama mi Monica, why you go show you Bola o? Olórí ayé lèmi, Ọlọ́run ayé lèmi. Ẹ má jẹ́ kó show you ní Bola o. Because very soon now, Balo will say, I'm using Agbola to do comedy. Jomofu. Why do you go and tell, hey, come to person inbox with that your from your golo sobe only is a 3 inches. O de sanra, o de kikini yen tóbi. Àwọn tó rí neun ní kíni wọ́n ní on tóbi. Ẹlòmíì rí neun. But Ọlọ́run, shy, I can't stop laughing. You me go laugh. That one go conversation lọ. Balo, show me your Bola. O le show yin. Bola 3 inches lẹ́ni kó show. Wallahi. Cruise wà lórí social media unless you don't know how to take the cruise. Cruise dey here. Wallahi, we are cruising ni. Kí la ṣe cruising ni. Cruising ni. Kàn bá ń gbómi wá. Ẹ bá ń gbómi wá, mi ti gbómi tó wà ńbí bá. Ẹ ń gbómi mi wá. Mi ní person ní ẹjí ni o. Fún mi should describe Balo Bola. Balo alatoto. Ó ní 3 inches ojú kékeré báyìí lọ. Ó dẹ̀ gbálẹ̀ méjì. Balo, you seriously, the girl is ugly. Tell me how the Bola go look. Ó máa ugly. Ó máa sún kì. Ṣebí fún mi ló describe ìgbà tó ìyàwó akọ fún mi ni. Kò yẹ kí Balo kọ máa. Balo kàn di gbèsè rẹ̀ fún obìnrin ni bọ̀. Ṣá. Ọlọ́run.